Ògo ni fọ́lọ́run lókè ọ̀run àti láyé àlàáfíà, ìfẹ́ inú rere sí gbogbo ènìyàn. A gbé Ọlọ́run ga o, gbogbo alààyè pátápátá. Mo kí yín níbi tẹ́ wà. Àkókò kí àkókò tó wù kó lè bá ọ, àárọ̀, ọ̀sán, alẹ́ àbí ìgbà yòówù tó jẹ́ lọ́dọ̀ yín, mo kí yín o. Mo kí yín ní kí Ọlọ́run ìkẹ́ àlàáfíà. Mo kí yín ní kí ti ọmọ lẹ́yìn Kristi pé ẹ máa wà ní àlàáfíà. Fídíò tí mo fi hàn wá ṣáájú yìí, ẹ rí pé mo ń treat topic kan láti ọjọ́ yìí. Topic yẹn lè wọ 20, 30 or 50. Kí ẹ̀yin èèyàn lè kẹ́kọ̀ọ́ ńbẹ̀ ni. Kì í ṣe fún ìjà ẹ̀sìn, kì í ṣe láti bú ẹnikẹ́ni, bọ̀ láti rí àṣesá àti àṣírí kálukú wa. Fídíò tí mo fi hàn yín yìí àti program tí mo bá wò pé ta ni alábòsí. Fídíò tẹ́ wò yẹn stakeholder meeting kan ni tí gọ́ọ̀mẹ̀ntì pe àwa ìránṣẹ́ Ọlọ́run ní Kristẹni, àáfà, baálẹ̀, Muslim, àwọn bàálù, Ìgbò, Fúlàní, Haúsá, wọ́n pè wá sí aláùsá fún stakeholder meeting yẹn. Kí ló dá lé lórí? Fún àlàáfíà fún àwọn ọmọ wa tí à ń bí láti age 1 lọ bí age 44, kí wọ́n lè gba àwọn àjẹsára ká má bàa ní àìsàn, ká lè wà lálàáfíà. Àlàáfíà nínú ara òun là ń sọ yẹn o. De àlàáfíà nínú ẹ̀sìn, àlàáfíà nínú ìlú. Àwọn tí wọ́n ń lérí pé Kùránì àwọn sọ wípé àwọn ò gbọdọ̀ bẹ́nikẹ́ni sípò àyàfi kó jẹ́ mùsùlùmí, àjọ wà ń bẹ ni. Mo expect kí wọ́n dìde kan máa lọ. Mo expect kí wọ́n má wá. Bẹ́ẹ̀ bá wo fídíò dáadáa, àwọn olóyè ọba ní Kòrò tí wọ́n jẹ́ olóyè ọba of Lagos, High Chief, gbogbo wọn lájọ wà ń bẹ. Àwọn aláwo tí wọ́n kó rẹ̀pẹ̀rẹ̀ ilẹ̀kẹ̀ gbogbo ẹ̀ dání, gbogbo wa lájọ wà ń bẹ. In the same hall. Now, tí a bá wá lè lóru wákàtí tá a lò ń bẹ yẹn tí kò dẹ̀ sí nǹkan kan tó pa ẹnikẹ́ni lára, kí ló dé tá a lè bá àlàáfíà fara wa gbé ní Nàìjíríà? Ẹ rí i pé alábòsí wà láàrin wa nílẹ̀ Yorùbá. Mo fi pè wá sákèésí ni o. Kí ló dé tá a lè dialogue láàrin ara wa? Kájọ ní fáwọ́sífá, kí Mùsùlùmí ṣe tiẹ̀, kí Kristẹni ṣe tiẹ̀. Torí náà mo ṣe ya short video láti fi hàn yín nínú ìrìn àjò yìí. Okay, gọ́ọ̀mẹ̀ntì wá gbé iṣẹ́ lé gbogbo wa lọ́wọ́. Wọn àyọ aláwo, wọn àyọ aláàfáà, wọn àyẹ nìkẹ́ni sílẹ̀. Ẹ bá ní polongo kínní kí gbogbo àwọn ọmọ yín ní community oníkálukú yín kí wọ́n lè gba abẹ́rẹ́ àjẹsára, káwọn ìyá wọn kán lè rí wípé ìjọba ń wá àlàáfíà fún aráàlú. Ìjọba ń wá àlàáfíà fún aráàlú. Olórí ẹlẹ́sìn ò wá àlàáfíà fún ìlú. Imagine that. Ìkà lọ́pọ̀lọpọ̀. Now, sorry, gbogbo orúkọ tẹ́ ń pè mí àbí ìbú nǹkan kan yẹn kò ní mínì lára mi. Taku ti Sátánì, fine. O get it. Máa taku ti Sátánì nítorí Sátánì ó fi dàrú. Taku tèṣù, yes, o correct o. Máa taku ti Èṣù ni. Bí mo ṣe jẹ́ taku ti Jésù yẹn, oníkálukú ló ní ọ̀nà tiẹ̀ tí mo gbà taku ti. Mo taku ti Jésù kí n lè bá wọjọ́ bọ̀ ọ̀run. Tó bá pè mí taku ti Sátánì, mo taku ti Sátánì kí n lè sọ fún Sátánì pé ìwà ọwọ́ rẹ̀ ọ̀dà. Tó bá pè mí ní taku ti Èṣù, mo taku ti Èṣù kí n lè fi yé Èṣù pé n tó ń wù ní wà ọ̀dà. Ó lè pè mí taku ti Islam, taku ti Mùsùlùmí, whatever tó wù kó pè mí, adùn ara mi ló jẹ́. Ṣùgbọ́n ìkà lọ́pọ̀lọpọ̀ wa, kí ló dé tá a lè gbégbé àlàáfíà? Ẹ lè fún Kristẹni nílé, Kristẹni ò lè fún Mùsùlùmí nílé, à ń lé àwọn ọmọ wa lára wa, ìjọba dẹ̀ pè wá papọ̀, adẹ̀jọ lọ. Ta ni alábòsí? Ẹ bá mi béèrè. Ẹ jẹ́ ń gbọ́rọ̀ yín ní comment, gbogbo ẹ̀yin ọ̀jọ̀gbọ́n. Ẹ bá wa tẹ ǹtẹ́ gbogbo tẹ́ ń fà lọ́tún lósì, gbogbo ìjà ẹ̀sìn, ẹ bá wa tẹ jẹ́jẹ́, ẹ dákun ẹ ṣàánú àwọn ọmọ kéékèèké tá ń bọ̀. Ẹ dákun, ẹ mọ́ sọ wá dọ̀tá ara wa. Ẹ dákun, gbogbo àwọn tí wọ́n jó níṣẹ̀ṣẹ̀ nínú àwọn ọ̀rẹ́ wa, àti sálámọ̀ sí wọ́n ní wá lára, àti kí wọ́n ní wá lára. Gbogbo àwọn tó jẹ́ Kìrìsìtẹ́nì tá jọ ń ṣe, gbogbo tẹ́ ń sọ ẹ̀sìn tẹ́ mú lé yìí, ẹ ti fi ń ba nǹkan jẹ́. Kìrìsìtẹ́nì tí ń wo rẹ̀ níwò pé ọ̀tá ni Mùsùlùmí jẹ́ sóhun, Mùsùlùmí ń wo rẹ̀ níwò pé Kìrìsìtẹ́nì ọ̀tá òun ni, ṣé fẹ́ kó rí bẹ́ẹ̀? Ẹ má ba nǹkan jẹ́, ẹ dákun, gbogbo bí tẹ́ bá jẹ́ tí ó ti tó gẹ́, ẹ dákun. Ẹ bá wa bomi pa o. Mo kúrò lọ́dọ̀ ọba àwo, arákùnrin tó sẹnu gbẹ̀ndùgbẹ̀ndù bẹ́nu ẹṣin. Arákùnrin tó já wá yìí, ẹnu ẹni mo ti kọ́kọ́ gbọ́ tó sọ pé Ànábì Muhammadu bá obìnrin sùn,
ó bá Fatima sùn nínú sàárè, Muhammadu jalè, Muhammadu ṣe kinní kan. Ẹ dákun gbogbo ẹ̀yin tẹ́ ń sọ̀rọ̀ bú yìí, ìmọ̀ràn ni mo fẹ́ fún yín. Ìmọ̀ràn ni mo fẹ́ fún yín. Ẹ dákun, ẹ mọ́ kórí burúkú tí ẹ mọ́ kó bá wọn mọ́ yín. Ẹ jọ̀ọ́, gbogbo ẹ̀yin tẹ́ ń ṣépè fún Annabi Muhammad sallam, ẹ̀yin tẹ́ ń ṣépè, ẹ̀yin tẹ́ ń fọlọ́hun wé nǹkan mi, ẹ̀yin tẹ́ ń mo ka kọ́mẹ́ǹtì kan lórí prógrámù, lórí fídíò kan tí ọmọ ìyá mi, sísítà mi Gloria tó post lénìí. Mo wá ka kọ́mẹ́ǹtì kan bẹ̀. Ẹnìkan wá kọ nínú kọ́mẹ́ǹtì pé ẹ̀yin àtọlọ́hun yín, àtànábì yín, àwọn ò jọ ṣòfò papọ̀ ni. Mo dẹ̀ rí kọ́mẹ́ǹtì, omi sì bọ́ lójú mi pé ṣé èèyàn lélẹ̀ àbálùjẹnu? Ó ní ẹ̀yin àti Ọlọ́run yín àti Muhammadu yín, ó ní wọ́n jọ láyé lẹ́nu tiẹ̀ lọ́hùn kí sẹ́nu tèmi o, ó ní wọ́n jọ ṣòfò papọ̀ ni. Nítorí pé sísà mi Gloria yẹn ó post fídíò kan táàfà yẹn ti ń sọ̀rọ̀, ó ti narrate in tó bí Ọ̀rúnmìlà. Ẹnìkan sì kọ́mẹ́ǹtì mẹ́pa àtẹ̀yin àtọlọ́hun yín àti Muhammadu yín ẹ jọ ṣe báyìí gbọ́nra gẹ́gẹ́, ó dẹ̀ sípè báyẹn. La ilaha illallah Muhammadu Rasulullah. Kí ló dé tá ń fọwọ́ ra wá pé àdánwò? Mélòó lára wa nílẹ̀ Yorùbá tá ń fọwọ́ ra wá pé bínú Ọlọ́run? Ẹ jẹ́ arẹ́ sí dáadáa o. Gbogbo ẹ̀yin tẹ́ ń bú Ọlọ́run, tẹ́ ń bú Ànábì. Àwọn ìjọ Núhù ò béèrè tó báyìí tọ́lọ́run fi pa wọ́n rẹ́ o. Àwọn ìjọ Núhù, àwọn ìjọ Núhà, wọn ò béèrè tó báyìí tọ́lọ́run fi omi tó fi pa wọ́n rẹ́ o. Àwa Yorùbá kí ló dé tá ń fẹnu wa wá pé bínú Ọlọ́run? Kí ló dé sórí wa burú ni? Fún ẹnìkan láti máa comment, láti máa sọ wípé àtẹ̀yin àtọlọ́hun yín àti Muhammad yín àwọn ò jọ ṣòfò papọ̀ ni. Àwọn ìjọ Núhù, Ànábì wa Núhù ẹ lọ kà nínú Bible. Àwọn ìjọ Ànábì wa Núhù wọn ò béèrè tó báyìí tọ́lọ́run fi yọ sí wọn. Kí ló dé tá ń fẹnu ra wá pa burú sílẹ̀ Nàìjíríà, ilẹ̀ Yorùbá? Kí ló dé tá ń fẹnu ra wá pé bànújẹ́, tá ń fẹnu ra wá pé wàhálà, tá ń fẹnu ra wá pé dààmú, tá ń fẹnu ra wá pé ogun, tá fi ń pe ìparẹ́? Ẹ̀yin tí ẹ ti lówó lọ́tẹ̀ ti jẹun kánú, tẹ wà ní diaspora, tẹ ń dá ilé sílẹ̀, tẹ ń sọ ilé, ẹ ṣàánú àwa tá ń bẹ nílé o. Ìbínú Ọlọ́run kò sẹ́ni tó lára àti gbà o. Ìbínú Ọlọ́run tọ́lọ́run bá bínú kò sẹ́ni lára àti dádúró. Ẹ wo àwọn kọ́ńtírì tọ́lọ́run ti fomi parẹ́. Ẹ wo àwọn ìmọ̀ye kọ́ńtírì tọ́lọ́run ti fi iná pa wọ́n rẹ́. Tọ́lọ́run ti foríṣi oríṣiríṣi nǹkan pa wọ́n rẹ́. Wàláhì wọn ò béèrè tó báyìí. Dédé nǹkan tẹ́yìn ọmọ Yorùbá ń sọ yìí, wọn ò béèrè tó bẹ́ẹ̀, wọn ò sọ tó bẹ́ẹ̀ o, tọ́lọ́run fi pa wọ́n rẹ́ o. Kí ló dé tẹ́ ń fẹnu ra yín béèrè ìbínú Ọlọ́run? Àwa Yorùbá kí ló dé? Àwọn oníṣẹ̀ṣe yìí náà ni. Àwọn oníṣẹ̀ṣe kí ló dé tá ń fẹnu ra wá pé ìbínú Ọlọ́run? Ọlọ́run fọwọ́ lẹ́rẹ́ ń wò wá. Dédé bó ń fún ọ lámàlàjẹ, ó ń fún ọ lẹ́bàjẹ́, tí kún ń lé yẹn, ó ti rò kò sí nǹkan kan mọ́. Tí fìtínà yìí bá dé, ọmọ yẹn á jẹ́ ń bẹ̀. Àrọ́mọdọ́mọ dórí àrọ́mọdọ́mọ yóò jẹ́ ń bẹ̀. Ẹ dákun torí Ọlọ́run, ẹ já bẹ̀rù ọba tó dá wa o. Ẹ já bẹ̀rù ọba tó ní wa o. Ẹ já bẹ̀rù ọba tó ní wa o. Ẹ já bẹ̀rù Ọlọ́run o. Gbogbo àwọn tí wọ́n ń kú wàláhì lẹ́yìn ikú sàárè ní lóòótọ́, àmọ́dájọ́ ń bẹ lẹ́yìn ikú o. Gbogbo àwa tá ń fẹnu ẹ̀gán kọ Ọlọ́run, tá ń fẹnu àbùkù kànábì yìí, kò gbọ́ Ọlọ́run ní ìṣẹ́jú láti pa wá rẹ́. Kò gbọ́ Ọlọ́run ní ìṣẹ́jú láti pa wá rẹ́. Ẹ dákun gbẹ̀yìn tẹ́ ń fẹnu àbùkù kànábì Muhammad, tẹ́ ń fẹnu àbùkù kọ Ọlọ́run, tẹ́ ń pa ànábì lólè, tẹ́ ń pa ànábì kó bóbìnrin sùn bá Fatima sùn nínú sàárè, tẹ́ ń fẹnu àbùkù kànábì yẹn. Ẹ dákun torí Ọlọ́run. Ẹ dákun torí Ọlọ́run. Ẹ dákun torí Ọlọ́run. Ẹ dákun torí Ọlọ́run. Ẹ já bẹ̀rù Ọlọ́run. Ẹ já bẹ̀rù Ọlọ́run o. Ìbínú Ọlọ́run ní agbára gan o. Ẹ lọ béèrè fáwọn ìlú, lọ́wọ́ àwọn ìlú tọ́lọ́ ń bínú sí. Ọlọ́run pàlú wọn run ni o. Ó fi bínú, ó fi pàlú wọn run. Wọn ò béèrè tó báwa ṣe ń béèrè yìí, tọ́lọ́ fi pa wọ́n rẹ́ o. Wọn ò sọ̀rọ̀ òdì sọ́lọ́run, tọ́lọ́ fi pa wọ́n rẹ́ o. Báwa ṣe ń fẹnu aburú kan lọ́hùn yìí, wọn ò fẹnu aburú kan lọ́hùn tó bẹ̀ tọ́lọ́ fi pa wọ́n rẹ́ o. Àwa tá a jẹ́ Yorùbá, ẹ má jà fẹnu ara wa palẹ̀ Yorùbá rẹ́ o. Ẹ má jà fẹnu ara wa béèrè fún bínú Ọlọ́run o. Ọlọ́run ò tí ì bínú sí wa, ebi ń pa wá. Ọlọ́run ò tí ì bínú sí wa, ìyà ń jẹ wá.
Ọlọ́run ò tí ì bínú sí wa eku ò ké bí eku. Ọlọ́run ò tí ì bínú sí wa ẹyẹ ò ké bí ẹyẹ. Ọlọ́run ò tí ì bínú sí wa ó ń yàn àwọn olórí ibúlé wa lórí àwọn àgbákò olórí. Àwọn olórí tí wọ́n ń jẹ wáyà Ọlọ́run yàn wọ́n tì wá. Ọlọ́run ò tí ì bínú sí wa nìyẹn. Ọlọ́run ò tí ì bínú sí wa gbogbo tó dá lánàá ò dá mọ́lẹ̀ ní Ọlọ́run ò tí ì bínú sí wa tó bá wá bínú sí wa ńkọ́. Ọlọ́run má jà padà mọ́ jẹ yẹpẹ́ o. Ẹ má jà fẹnu ra wa pé bínú Ọlọ́run. Ẹ má jà fẹnu ra wa pé wàhálà Ọlọ́run. Ẹ má jà fẹnu ra wa pé àdánwò sínú ayé ara wa ẹ dákun torí Ọlọ́run mo bẹ̀ yín ni gbogbo ẹ̀yin oníṣẹ̀ṣe ẹ dákun. Ẹ dákun torí Ọlọ́run gbogbo ẹ̀yin oníṣẹ̀ṣe mo bẹ̀ yín ni ṣé kí n dọ̀bálẹ̀ ẹ dákun ẹ já sinmi gbogbo wàhálà yìí. Gbogbo ẹ̀yin oníṣẹ̀ṣe ẹ dákun torí Ọlọ́run ẹ já sinmi gbogbo wàhálà yìí kò sí tá fẹ́ gbà mẹ́ o. Ẹ má jà béèrè fún bínú Ọlọ́run ẹ dákun. Gbogbo àwọn àfá ẹ dákun gbogbo ẹ̀yin àfá oní alákatakítí ẹ̀yin oníwàásí ná ẹ̀yin oníwàásí gbóná ẹ dákun ẹ já ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ dákun torí Ọlọ́run ẹ já pa náà tí ń ṣẹlẹ̀ yìí. Gbogbo wa tá jẹ́ Kristẹni náà tá ń dìde attack ẹ dákun torí Ọlọ́run ẹ já jẹ́ kí peace reign nílẹ̀ Yorùbá ẹ dákun ẹ jẹ́ kí peace reign. Ẹ já fèsì tí ń ṣe wá ìyà ń jẹ wá ibi ń pa wá kò síná kò sómi kò sówó ọkùnrin sọ́fà obìnrin sọ́fà ọmọdé ò gbádùn àgbàlagbà ò gbádùn ẹ já mójútó yẹn ẹ já jọ panupọ̀ kájọ kẹ́nubà àwọn ìjọba wa kí wọ́n ṣàánú wa. Inú àwọn ìjọba wa ń dùn ní nítorí pé kí ni wọ́n rí pé a ò ráyè àti ẹ̀ ti àtáàkì àwọn ọmọ lórí mídíà. Nígbà tó gbogbo wa ń sìn ọ̀rọ̀ tó ń lọ ní gbogbo ń sìn ọ̀rọ̀ ìsìláàmù Muhammadu ṣe kíní kan Muhammadu ṣe kíní lẹ́nu tí ń lọ́hùn. Ẹ dákun mo bẹ̀ yín ni ẹ já jẹ́ kí peace reign. Ìwọ tó ń sin òkúta máa sìn. Ìwọ tó ń sin iná máa sìn. Ìwọ tó ń sin omi máa sìn. Ìwọ tó ń bọ Ṣàngó go ahead. Ìwọ tó ń bọ Ọya go ahead. Ìwọ tó ń bọ Ọ̀rúnmìlà go ahead. Gbogbo nǹkan yòówù tí wọ́n ń ṣe tó nígbàgbọ́ nínú ẹ̀ tádùn ààrẹ fi ń gbà yẹn go ahead. Àwa tá à ń ṣe mùsùlùmí ẹ dákun ẹ já mójútẹ́sìn wa. Ìwọ tọ́lọ́run bá ti pè sọ́nà tó wà lójú ọ̀nà mójútó. Ìgbà mélòó la fẹ́ lò nínú ayé tá a wá ń wẹ̀ orin tó báyìí. Ẹ̀rí àwọn bàbá wa dà ẹjá béèrè lọ́wọ́ ara gbóná wà lénìí. Wọ́n náà béèrè pé bóni ìyá ẹ wà bóni bàbá rẹ wà bàbá tó bí bàbá rẹ bàbá tó bí bàbá ńlá bàbá rẹ gbóná wà gbogbo wọn ti kú. Àwa náà padà dìtàn. Àwa náà padà tán lọ́jọ́ kan. Àwa náà padà kú lọ́jọ́ kan. Àwa náà padà dìtàn lọ́jọ́ kan. Kí ló dé tẹ́ ẹ̀já mójútó ọ̀rọ̀ gbèsè ayé ara wa ẹjá fìjẹ̀ sílẹ̀ torí Ọlọ́run ẹ dákun ẹjá fìjẹ̀ sílẹ̀ o. À ń fẹnu ẹ̀gán pa Ànábì à ń fẹnu ẹ̀gán kan Ọlọ́run à ń fẹnu ẹ̀gán kan Ọ̀rúnmìlà à ń fẹnu ẹ̀gán kan Ṣàngó à ń fẹnu ẹ̀gán kan Ṣọ̀dàrà à ń fẹnu ẹ̀gán kan Ṣókọ̀yà ẹjá fi ilẹ̀ ẹ dákun ẹjá jẹ́ kí peace reign. À ń fẹnu ẹ̀gán kan Kristẹni fẹnu ẹ̀gán kan Mùsùlùmí fẹnu ẹ̀gán kan oníṣẹ̀ṣe ẹjá fi ilẹ̀ ẹjá gbé gbogbo yẹn lẹ̀ ẹjá jẹ́ kí peace reign. Ẹ jẹ́ ká dìde àlàáfíà síra wa ẹ jẹ́ ká pèpè àlàáfíà fúnra wa ẹ jẹ́ ká sọ̀rọ̀ àlàáfíà jáde síra wa ẹ jẹ́ ká sọ̀rọ̀ bí peace ó ṣe reign láàrin ara wa ẹjá mójútó bí tí bàtà ti ń ta wá lẹ́sẹ̀ ẹjá kò nídìí ìdò ẹjá ká mójútó tó kàn wá gbogbo tá à ń dá sí yóò kàn wá. Ẹ má gbèjà Ọlọ́run mọ́ ẹ̀yin mùsùlùmí ẹ má jà gbèjà Ọlọ́run mọ́ ẹ má jà gbèjà Ànábì ẹjá fọlọ́run lé Ọlọ́run tó já rẹ̀ gbè ẹjá fànábì lé ó tó já rẹ̀ gbè ẹ má jà gbèjà ẹnì kankan ẹ dákun gbogbo ẹ̀yin oníṣẹ̀ṣe ẹ dákun torí Ọlọ́run ẹ dákun abẹ̀yìn ni. Àti gé ẹ̀kan tó pinrẹ̀ lọ́mọ èṣù ọ̀dàrà tó náà ń sọ̀rọ̀ sí mufti tó ń sọ̀rọ̀ sí alájùwà Shehu Amadu Faruk oníkíjìpá ẹ dákun gbogbo tẹ́ ń ṣe yìí ẹ ń dá wàhálà lẹ̀ ni ẹ ń dá fìtínà lẹ̀ ni. Ìbínú Ọlọ́run tẹ́ ń fẹnu pé yẹn tó bá dé ara yín ò lè gbé ẹnì kọ́kọ́ lẹ máa jẹ́ ẹ máa jẹ́ àrọ́mọdọ́mọ yín ó tún jẹ́ ń bẹ̀. Ẹ dákun torí Ọlọ́run ẹ já jẹ́ kí peace reign ẹ já jẹ́ kí peace reign ni. Wọn bí aláya mùsùlùmí kan rí kó fẹnu ẹ̀gàn kan Jésù. Bẹ́ẹ̀ ni wọn ò bí aláya mùsùlùmí kan rí kó fẹnu ẹ̀gàn kan Ànábì Ìsá. Wọn ò dẹ̀ bí Kristẹni kan rí kó fẹnu ẹ̀gàn kan Ànábì Muhammad. Nítorí pé kí ni ìròyìn Kristẹni ìròyìn Ànábì Ìsá tí ń jẹ́ Jésù Kristi ní Al-Kùránì ìròyìn ẹ̀ ò bàjẹ́ Ọlọ́run ò fẹnu aburú kan kò ròyìn ẹ̀ kò fa aburú ròyìn ẹ̀. Ọlọ́run ròyìn Ànábì kò fa aburú ròyìn ẹ̀. Àbí
kí là ń bára wa jà sí, kí là ń gbéra wa ṣépè fún, kí là ń sọ̀rọ̀ aburú síra wa, kí là ń fẹnu àti wá mọ lórí àjẹ́ kó mọ lórí ara wa àti wá fẹnu àbùkù káwọn ànábì tọ́lọ́run rán sí wa. Ẹ dákun ń fọlọ́run bẹ̀ yín ni ẹ jẹ́ kí peace ó reign, ẹ jẹ́ kí peace ó reign, ẹ jẹ́ kí peace ó reign ni o. Ẹ̀bẹ̀ lèmi wá bẹ̀ yín nírọ̀lẹ́ yìí kì í ṣọ̀rọ̀ ọjà. Gbogbo ẹ̀yin tẹ́ fẹnu àbùkù kan lọ́hùn ẹrù tí ẹ bá yín ọba tó dá yín alladhi khalaqakum min nafsin wahida, ọba tó dá yín nínú àtọ̀ gbọ́lọ́gbọ́lọ́, ọba tó dá yín nínú omi gbọ́lọ́gbọ́lọ́, tó dá yín sínú ìyá, tó ṣètò yín bẹ̀ tẹ́ fi jáde, ọba tó sọ yín láti kékeré wá dé yẹn tán kí ẹ wá máa gbẹ́nu ẹ̀ sókè kó máa bú Ọlọ́run. La ilaha illallah. Ẹ dákun gbogbo eléyìí ó kò parun ni, ẹ má jà bá wọn rìn. Ẹni tó bá fẹnu aburú kan Jésù orí ẹ̀ ni ò pé. Bẹ́ẹ̀ ni ẹni tó bá pe Jésù ló kọ tọ́lọ́run ò pé, orí onítọ̀hún ló ti dàrú. Nítorí Ọlọ́run ò fa burú ròyìn Jésù. Ànábì Ìsá Ọlọ́run ò fa burú ròyìn ẹ̀ ní Al-Qur'an. Ọlọ́run sọ fún Jésù jọ́nà Ọlọ́run pé rẹ Jésù Kristi nígbà tó bá lọ tán o, yá tí mi ń bá de asmo Ahmadu ẹnìkan bọ̀ lẹ́yìn ẹ̀ o, yóò mọ̀ jẹ́ Muhammad, yóò mọ̀ jẹ́ Ahmad. Ọlọ́run ò dẹ̀ ní kí Muhammad ó kọ̀ndẹ́ẹ̀mù iṣẹ́ Jésù. Mo sọ fún wa dáadáa. Mo sọ fún wa dáadáa. Ọlọ́run ọba tó rán Jésù níṣẹ́, ó fún Jésù ní ìwé ẹ̀rí. Ó fún un ní Bíbélì, Old Testament, ó gbé fún Jésù. Ó fún Ànábì Mùsá ní Tàwórátà. Ó fún Ìsá ní Ìnjílà bí, ó fún Dáúdà ní Sàbúrà, ó fún ní kálukú wọn ní tírà lọ́tọ̀ọ̀tọ̀. Bọ́lọ́run ò bá fún wọn, bọ́lọ́run ò bá rán wọn ṣẹ́ ni kò ní fún wọn ní ìwé ẹ̀rí. Gbogbo àwọn ànábì tí wọ́n wá lọ́lọ́run fún ní ìwé ẹ̀rí kọ̀ọ̀kan. Ńgbà tá ànábì náà dẹ̀ dé, ó fún l'Al-Qur'an. Tàwórátà fún Ìsá bá ṣe mọ́ kọ́ lé kéwònù, Ìnjílà fún Mùsá, Sàbúrà fún Dáúdà, Al-Qur'an fún ànábì. Gbogbo àwọn ànábì Ọlọ́run tọ́lọ́run rán wá, ó rán Jésù wá, ó rán Ìsá wá, ó rán Dáúdà wá, ó rán Muhammad. Gbogbo Ọlọ́run fún ní ìwé ẹ̀rí. Gbogbo Ọlọ́run fún ní ìwé ẹ̀rí, ó fún wọn ní backup. Ṣẹ́nu tiwa ló yẹ ká ti máa gbọ́ pé ya ṣíṣà lájẹ́. Ẹnu tiwa ló yẹ ká ti máa gbọ́ pé ẹnìkan ò dá, ẹnìkan jẹ́ran gbé, ẹnìkan jalè, ẹnìkan bókun sùn. Kò jẹ́ kẹ́nu wa ò gbà, ẹnu wa ò gbà, ẹnu wa ò gbà, ẹnu mùsùlùmí kankan ò gbà kó fẹ́nu àbùkù kan Jésù, ẹnu ọmọ kìrìsìtẹ́nì kankan ò gbà kó fẹ́nu àbùkù kan Nábì. Àwa la mọ̀ tá à ń ṣe, àmójútó tí ń ṣe wá, àmójútó tí bí tábàtà ti ń tẹ wá lẹ́sẹ̀, ìyẹn ló yẹ ká mójútó gọ́gá àmójútó mọ́. Ọlọ́run kó jọ kó fi gbogbo wa mọ̀nà. Ọlọ́run kó jọ kó fi gbogbo wa mọ̀nà. Ọlọ́run kó jọ kó fi gbogbo wa mọ̀nà. Ẹni tó ti mọ̀nà kọ́ lọ má ṣì wọ́n lọ́nà. Àwa tá àti mọ̀nà Ọlọ́run kó fọ̀nà mọ̀ wá. Mi ò ní rí jù báyìí lọ lórí ètò yìí. Ẹ dákun, èmi ń pẹ̀tù sí wa lọ́kàn ni. Gbogbo ẹ̀yin oníṣẹ̀ṣe, ń pẹ̀tù sí yín lọ́kàn ni, ẹ dákun. Ẹ já sinmi, ìta ṣe iná tó. Ẹ má jà bá débi párí ìbínú Ọlọ́run. Gbogbo àwa àfáà oníwàásí gbígbóná, ẹ dákun, ẹ já sinmi. Ẹ má jà bá débi párí ìbínú Ọlọ́run. Gbogbo ẹ̀yin pásítọ̀ náà tẹ́ ń jáde tẹ́ ń sọ tójú yín ò tó. Ẹ dákun, ẹ já sinmi. Ẹ já jẹ́ kí peace ó reign ní láàrin ara wa. Ẹ já lòfẹ́, ẹ já jọ ṣe papọ̀. Ẹ já lòfẹ́ láàrin ara wa, k'Ọlọ́run kó jọ kó fi gbogbo wa mọ̀nà.